wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀wò ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Bó tẹ́ ìgbà kọ́re tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní abẹ́ kẹlẹ́ wa subscribe orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹlẹ́ wa àti ẹ̀rọ sábẹ̀ kẹlẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọka. Wọ́n gbàgbé láti share, láti like, láti fi kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ohun tá a tún mú wá fún yín ẹ̀rí pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tó wọn tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ọ̀pọ̀ àwọn ènìyàn wa òun ni wọ́n ṣì wà nínú ìgbèkùn tó jẹ́ pé àìmọ̀kan àìlóye àìṣèwádìí tí ń jẹ́ pé kí èèyàn ṣèwádìí òótọ́ kí a di èyí tí ń ṣe òótọ́ àti òdodo mú kí a bá lè rí òmìnira òun ni ọ̀pọ̀ ènìyàn ò fẹ́ ṣe. Torí mo wo ọmọkùnrin tó ṣe fídíò yìí sìn tó sọ̀rọ̀ ní pé Ọlọ́run ò ṣe gbẹ̀sìn kan lé gbogbo wa lọ́wọ́, torí mo rí pé ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ ọ́. Àwọn tó dẹ̀ máa sábà ń sọ ọ̀rọ̀ yìí ó ní irú ojú tí mo fi ń wò wọ́n, ṣùgbọ́n àwọn fúnra wọn ò mọ̀ pé òpònú ni wọ́n. Ẹnikẹ́ni tó bá ń sọ pé Ọlọ́run òyìnbó kò ti gbẹ̀sìn kan lé wa lọ́wọ́, ìgbà tó ti gbé tàwọn mùsùlùmí fún, tó ti gbé tàwọn onígbàgbọ́ fún, kólúkálukú máa ṣẹ̀sìn láìsí ìjà ń bẹ̀. Òpònú ayíràdà aláìnílàákàyè ènìyàn ló ń sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò gbé ẹ̀sìn kankan kalẹ̀. Nǹkan tó kàn yẹ kí gbogbo èèyàn ní òye ni. Bí ó ṣe rí ní bíi pé iye àwa tá a wà nínú ìkànnì yìí kí a kàn sọ pé ẹjẹ́ á ṣe nǹkan yìí ká ba lè rí nǹkan yìí. Ẹjẹ́ á gbé ọgbọ́n ìmọ̀ yìí kalẹ̀ tí a lè máa fi darí ọ̀pọ̀ ènìyàn. Kí àwa pioneer tí a jẹ́ ọmọ Odùduwà ń sìn ká forí korí pé àwa la fẹ́ máa darí gbogbo ọmọ Odùduwà. Àgbékalẹ̀ wa àti ṣe wa ní kò sí ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé àgbékalẹ̀ wa àti ṣe wa tí ò ní máa ṣeṣẹ́ sìn wá. Nǹkan tí àwọn ènìyàn wọ̀nyí kóra wọn jọ tó fi ẹ̀sìn ṣe nìyẹn. Wọ́n fi ẹ̀sìn perfect control ní ìdarí ló fi ẹ̀sìn ṣe. Wọ́n sì bẹ̀rẹ̀ ní orí ẹ̀sìn Kristẹni. Wọ́n ti ń lo ẹ̀sìn Kristẹni fún ìdarí yìí ó ti ń lọ bíi 500 years. Ní ìgbà tí òye wọn wá ń wọnú ara tí wọ́n wá ń sọ pé ṣé nǹkan tá ń ṣe yìí ṣé kò ní padà lù mọ́ wa lórí. Ẹ̀jẹ̀ á wọ́gbọ́n dá sí, torí tí gbogbo wọn náà bá jẹ́ Kristẹni wọ́n lè padà yí síbì kan mọ́ wa lọ́wọ́ o. Ẹ̀jẹ̀ á ṣe ní ọ̀nà tí àlàáfíà ò ní ṣe lè wà ní àárín wọn. Wọ́n sì ṣe ohunkóhun tó ń ṣe láì nídìí. Wọ́n ṣe torí pé wọ́n nídìí nǹkan ń gbà lọ́wọ́ wa. Wọ́n sì mọ̀ pé tí ìmọ̀ wa bá ṣe ọ̀kan wọn ò lè rí nǹkan yẹn gbà, ṣùgbọ́n tí ìmọ̀ wa ò bá ti ṣe kan dandan ló máa rí nǹkan yẹn gbà. Kí ni àwọn ọgbọ́n tá a lè dá tí ìmọ̀ wa ò ní fi ṣe kan? Torí pé tó bá jẹ́ Báìbù nìkan ló wà nílẹ̀ tó ń control wa, ó ṣeé ṣe kí ìmọ̀ wa padà ṣọ̀kan. Òun ló torí wá wòye pé ẹjẹ́ á gbé ti ìkùránù kalẹ̀ kí ìmọ̀ wa má bàa ṣọ̀kan ni. Tí Báìbù bá sọ fún ẹ pé kó jẹ́ ọmọ jẹ́jẹ́, Kùránù á sọ fún ẹ pé kó jẹ́ ọmọ líle. Tí Báìbù bá sọ fún ẹ pé kó nífẹ̀ẹ́ ẹnìkejì rẹ, Kùránù á sọ pé kó jẹ́ ọ̀tá fún ẹnìkejì rẹ. Tí Báìbù bá sọ fún ẹ pé ìwọ kò gbọ́dọ̀ pààyàn, Kùránù á sọ fún ẹ pé bó bá ṣe pààyàn sí ni wàá ṣe rí ìyọ́nú Allah sí. Tí Báìbù bá sọ fún ẹ pé ìwọ ò gbọ́dọ̀ ní ju ìyàwó kan, Kùránù á sọ fún ẹ pé ìwọ gbọ́dọ̀ ní ọ̀pọ̀ ìyàwó. Gbogbo nǹkan wọ̀nyí kó fi dà wá lédè ìlú ni kí ìmọ̀ wa má ṣọ̀kan. Kì í ṣe nǹkan tó pamọ́.
ṣùgbọ́n àwọn ènìyàn wa wọn ò fẹ́ jìra níbi tó dè wọ́n mọ́. Nǹkan tó fi kíní ṣe ní now wọ́n sì ti ń lò wọ́n ti ń lò bọ̀ fún ọjọ́ tó ti pẹ́. And gbogbo kíní wọ̀nyí wọ́n ní ìpinnu fún kíní ní àti 17th century. Then wọ́n perfect ẹ̀ ní 18th century. Ó yield a lot of profit fún wọn ní 19th century and 20th century. And that is it. Àwọn ènìyàn wa mo rí pé làákàyè wọn ò ṣiṣẹ́ rárá. Gbogbo àwọn tó máa ń sọ pé Ọlọ́run tó gbé ẹ̀sìn kìrìtẹ́nì fún àwọn kan, tó gbé ẹ̀sìn kìnìún Islam fún àwọn kan, òpònú ènìyàn ló ń sọ èyí. Ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ tí ó ti wá kí ìwọ tó wá, òun ló gbélé ẹ lọ́wọ́, ó sì gbélé ẹ lọ́wọ́ fún ìfẹ́kùfẹ́ ara ẹ̀ ni. Kí ni ẹ rò pé ó wá tú àwọn àṣírí wọ̀nyí sí? Torí gbogbo nǹkan wọ̀nyí la ti sọ sẹ́yìn. A dẹ̀ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ohun tí decentralize jẹ́. Nǹkan tó tú àṣírí òun ni pé opposition ni decentralize jẹ́ fún centralize. Ṣé rí òun ni mo torí sọ fún àwọn èèyàn wípé o ò lè apply centralize ní decentralized project kó o máa fẹ́lì, o gbọ́dọ̀ kùnà ni. Torí ní centralize ó wà fún ìmúnisìn ni, ní decentralize ó wà fún òmìnira ni. Ìyàtọ̀ wà ní amúnisìn àti òmìnira. Tí èèyàn ò bá ti mọ nǹkan wọ̀nyí, ọgbọ́n amúnisìn ni ẹni tó máa ń bá ìjọba centralization tó jẹ́ ìjọba amúnisìn, ọgbọ́n ẹ̀ ló máa lò nínú ètò ìjọba fún òmìnira. And tó bá ti ṣe ń lo ọgbọ́n amúnisìn nínú ètò ìjọba fún òmìnira, àṣírí wọn ò lè bò, torí gbogbo ohun tó ń bò lápadà tú. Òun ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ń ba Pi Network project jẹ́, tó ti ń ṣe káwọn bíi King of Pi, Vindicate, Ṣọlá, Tina, Bernard, Bámidélé, gbogbo ọ̀wọ̀ yẹn tó ń ṣiṣẹ́ bí ní Pi Network. Kí ni centralization ideology tó yìí ń ṣiṣẹ́ lé lórí yẹn? Òun ló kó bá wọn nínú decentralize. Now àwọn ènìyàn wa wọn ò fẹ́ mọ nǹkan tó ń tú àṣírí. Decentralize tó ń ṣẹlẹ̀ yìí òun ló ń tú àṣírí gbogbo nǹkan wọ̀nyí. Torí pé decentralize yìí ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú new world order ni, and new world order ló máa wá pẹ̀lú economic reset. À á ṣẹ̀ṣẹ̀ túntò. Now àwọn tó ṣe ti owó tó lọ, àwọn ló program ẹ̀ ní ọ̀nà tó fi ń fi Bible and Quran tó fi ń jà wá lólè. Bible àti Quran ló fi gbé ìjọba fún wa lọ́wọ́. A ò ṣèjọba ara wa. Àtìgbà tá a ti wà, a ṣe ìjọba ara wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba wọn là ń ṣe, iṣẹ́ ẹrú là ń ṣe. Ṣé rí ìjọba ara wa? Àṣà àti ìṣe wa ni àwa fi gbé lárugẹ. But ìjọba tá ń ṣe Nàìjíríà kì í ṣàṣà àti ìṣe wa làwa fi gbé lárugẹ. Àṣà àti ìṣe wọn ní Árábù àti àwọn Amẹ́ríkà. Ìdí nìyẹn tó ṣe jẹ́ pé Kùránù àti Báíbù òun ló fi ń ṣe ìbúra fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe iṣẹ́ ní ọwọ́ ìjọba amúnisìn. Mo ti sọ, gbogbo àwọn financial institution, àwọn bank, bí ìrìn àjò wọn ṣe jẹ́ nìyẹn. Àwọn ìjọba, àwọn tó ní centralization, àwọn ẹlẹ́sìn, àwọn náà ló ń darí báǹkì. Báǹkì ní ẹ̀ka tí wọ́n fi ń kó owó yẹn wá. Gọ́ọ̀mẹ̀ntì ní ẹ̀ka tó fi ń ṣiṣẹ́ ẹrú.
religious center church àti mosque ní ẹ̀ka tí wọ́n fi ń pètù sí yín nínú kí ẹ máa gbọ́ gbogbo nǹkan tó bá tìjọba bá ti ń ṣe fún yín láì yí òun padà. Àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ò mọ̀ wípé àkókò fún ìwádìí òótọ́ àti òdodo kéèyàn dúró ti òótọ́ àti òdodo ni. So ara àṣìṣe tí mo rí tó ń ṣẹlẹ̀ tó fà á tí ọ̀pọ̀ ènìyàn fi yan amukun mẹ́kọ lọ́wọ́ tá a wà yìí tó máa fi ń lo gbólóhùn yìí pé ẹ̀sìn tẹ Ọlọ́run mọ̀ nǹkan tó ṣe nígbà tó gbẹ̀sìn Islam fáwa, ó mọ̀ nǹkan tó ṣe nígbà tó gbẹ̀sìn ìgbàgbọ́ fún wa. Òun ní pé òpònú ni wọ́n ní làákàyè kàn béèrè pé báwo ni ọdún yìí ṣe dé 2025. Ọba ti máa béèrè ipe ibo nìrìn àjò ti ń bọ̀. Ọba béèrè ipe kí ló ṣẹlẹ̀ ní 11th century. Ọba ti béèrè ipe kí ló ṣẹlẹ̀ ní 13, 14, 15, 16, 17th century. Tó bá jẹ́ pé wọ́n ṣèwádìí wọ̀nyí ni àwọn ìbá ti mọ̀ ẹ́ pé 17th century ló ti bẹ̀rẹ̀ sí ń dìtẹ̀ tó ní agbára jòyè wa lọ. Àwọn ìbá ti mọ̀ ẹ́ pé 12, 13, 15th century Áfíríkà ló ń control gbogbo ayé. Àwọn ènìyàn wa gọ̀, òun ló jẹ́ kí n sọ tí mi ò sì rò pé mo ò lè yàn kọ̀ọ̀kan ní apology tí mo torí sọ pé iye ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tó ń gbé báìbù dání ọ̀ tó ń gbé kùránì dání ẹ má fọ̀rọ̀ lọ̀ wọ́n. Àwọn òpònú nìyẹn, afọ́jú ni wọ́n. Àṣà àti ìṣe ọmọ Odùduwà kì í ṣe ẹ̀sìn. Ibi tí àwọn òpònú wọ̀nyí tó ti fi gbà fọ́ra nìyẹn. Àṣà àti ìṣe yín kì í ṣe ẹ̀sìn. Àwọn wèrè wọ̀nyí á máa sọ pé ẹ̀sìn àbáláyé kò gbọ́ nǹkan tó ń sọ ni, nǹkan tẹ́ ẹ bá nílé ayé. Èwo lẹ̀sìn? Àṣà àti ìṣe yín kì í ṣe ẹ̀sìn. Tó bá jẹ́ pé ẹgbẹ́ àṣà àti ìṣe ọmọ Odùduwà lọ sí ilẹ̀ Lábárúwá, òun ẹ̀sìn ló máa jẹ́ ní ilẹ̀ Lábárúwá torí pé àwọn Lábárúwá máa wá túnbá ní ọ̀dọ̀ tiyín níbí báyìí. Tó bá sì ti ń túnbá níbí báyìí, ibi ló máa kó ọrọ̀ ajé wọn wá sí. Ilé Ifẹ̀ làwọn máa wá bí ẹ̀yin ṣe ń lọ sí Mẹ́kà tẹ́ ẹ̀ kó owó yín lọ sí Mẹ́kà. Ọlá pé ẹ̀yin jẹ́ ẹrú fún wọn lẹ́yìn torí ń ṣe iṣẹ́ tẹ̀ ń kó ogun yín tẹ̀ ń kó lọ sí Mẹ́kà lọ fún àwọn wèrè kan. Ìdí tí àwọn wèrè wọ̀nyí yìí tí wọ́n ṣe lè fún yín ní ìwé ìgbélú wọn kẹ́ ẹ jọmọ ìlú wọn kẹ́ ẹ kọ́lé síbẹ̀ kẹ́ ẹ ṣe nǹkan tó wù wọ́n, òun ní pé àwọn mọ̀ yín pé irinṣẹ́ ìbàjẹ́ lẹ jẹ́. Wọ́n mọ̀ pé wọ́n fi yín ba ilẹ̀ yín jẹ́ ni, wọ́n mọ̀ pé mọ̀ọ́mọ̀ ń ba ilẹ̀ yín jẹ́ ni. So wọ́n wá ní lọ́kàn pé ẹni tó ń ba ilé bàbá ẹ̀ jẹ́ tí àwọn bá wá fún ní ìwé ìgbélú ní ilẹ̀ Saudi kó ní àṣẹ kóun náà wá kọ́lé síbẹ̀, ṣé kò ní wá ba ilẹ̀ wa jẹ́ ẹni tí ò láàánú fún ibi tá a gbé bi? Ìdí nìyẹn tẹ́ ẹ̀ ṣe lè rí àwọn Árábù kan fún àwọn ènìyàn wa ní building permit níbẹ̀ ẹ̀kọ́ nílé síbẹ̀ ọkọ́ máa ṣe ìkọ̀kan síbi bẹ̀. Àwọn èèyàn wa òpònú ni wọ́n, òpònú ayírádà. Ẹlòmíín sì ó ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí, owó táyì rí táṣe fi gbé ìyá ẹ̀ lọ sí Mẹ́kà lóyìn ronú lé lórí ibi tó tún ponú náà nìyẹn àwọn ìran ẹranko. So kò sí nǹkan kan tó ń jẹ́ pé Ọlọ́run ò gbẹ̀sìn kọ̀ọ̀kan lé yín lọ́wọ́. Ènìyàn tá a dá kí a tó dá ẹ̀yin tó wà nílé ayé ṣáájú yín, òun ló ronú bóun ṣe máa fi ìran yìí sìn ṣeṣẹ́ ẹrú. Wọ́n bẹ̀rẹ̀ sí fi yín ṣeṣẹ́ ẹrú láti oko ìrèké. Ìgbà tó ń rí i pé oko ìrèké yìí ò pé wọn, ohun àlùmọ́ọ́nì ń bẹ ní ilẹ̀ yín tó ju oko ìrèké tó ń fi yín dá, wọ́n sì ti ba ilẹ̀ yín jẹ́, wọn ò sì lè dédé kùgìrì sí àárín yín kó wọlé sórí ilẹ̀ yín. Ìdí pàtàkì tó torí gbé ẹ̀sìn wá nìyẹn. Òun ló torí sọ pé tó ń bá gba ilé tí ọ̀tún kó kọ tòsí, ẹ̀sìn wọn fi ń bò yín lọ látorí sọ pé tó bá ti dá ọ̀rọ̀ kó wá síbẹ̀ kó máa Jésù adáríjì ẹ́. Kò sí nǹkan kan tó ń jẹ́ ìdáríjì tá lọ bá ti lọ àbọ̀ ń bọ̀ kí gbogbo èèyàn fọkàn sí èyí. Ìwọ ni kó má ṣeṣẹ́ ibi. Tí tó bá jẹ́ pé ìjọba ara wa là ń ṣe ni,
gbogbo àwọn gómìnà wa wọn ò lè máa gbàbọ̀dè kí gómìnà lọ máa yan ọba sórí ipò. Tó bá jẹ́ pé ìjọba ara wa là ń ṣe ni, ọba tá a yàn sórí àkété ní ilẹ̀ Oòduà kò lè lọ máa ta àwọn ènìyàn ẹ̀ nílẹ̀ Saudi torí Ifá á rí ṣáájú ọjọ́ yẹn. Ìjọba ara wa tá à ń ṣe yìí a ti fi pa àṣà àtìṣe wa, a sì ti bà á jẹ́. Àwa sì ni aṣáájú, àwa ni àwòkọ́ṣe, àwa ni olórí ẹ̀yà gbogbo, àwa ni ẹ̀yà tó kù á wò tá fi gbé ìgbésẹ̀. Àwa la ní ọgbọ́n, àwa la ní ìmọ̀, àwa la ní òye. Ṣùgbọ́n àwa ni ọmọ aláṣọ tó ń wọ àkísà, àwa ni ọmọ ẹlẹ́ran tó ń jẹ egun, torí pé làákàyè tó yẹ ká fi lò ní ọ̀nà tó tọ́ àti fi ṣèranù láì wádìí ohun tá a gbé lọ́wọ́. Mo sọ ní 2023, mo ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni tẹ́ ń lépa àlùjọ́nà. Àlùjọ́nà tẹ́ ń lé ní Pi Network. Kí wọ́n tó sọ pé Antichrist ọ̀nà tó máa fi já yín sí ipò ẹrú, òun ló bá débi bẹ̀. Wọ́n ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn òyìnbó wọ́n ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní 500 years, wọ́n ti plan ẹ̀. Wọ́n mọ̀ pé gbogbo irọ́ tó ń pa yìí tó bá tó àkókò kan, decentralized population máa explode ẹ̀. Gbogbo èèyàn máa rí àṣírí irọ́ tó ń pa fọ́jọ́ tó pẹ́. Ìdí nìyẹn ló ti wá mọ̀ pé àwọn tó bá máa wá bẹ̀rẹ̀ sí ń tú àṣírí wọn yìí, àwọn yẹn ni ọ̀tá Jésù. Òun làwọn òpònú wọn ń pè ní Antichrist. Àwọn ọmọ ìyá mi gan pè mí bẹ́ẹ̀ o, kì í ṣe Adébóyè nìkan o, àwọn òpònú ayírádà. Lórí pé àwọn ènìyàn wa ò fẹ́ mọ òótọ́, ibi tí ẹ̀sìn pa kádàrá wọn dé tó bàjẹ́ dé. Ẹni tí ó ní orí ọ̀fẹ́ láti dè èèyàn ńlá, ẹ̀sìn mú ògo ẹ̀, ó lùpa lójú ayé ẹ̀. Ọmọbìnrin tó yẹ kó gbé ìgbé ayé kínú ẹ̀ dùn, kọ́kàn ẹ̀ balẹ̀, ẹ̀sìn mú gbogbo ìràwọ̀ ẹ̀, ó pa á mọ́lẹ̀ ní ojú ayé ẹ̀. Ẹlòmíì á rò pé òun lè wéèsì àkókò. Ẹnì kankan ò ní agbára àṣẹ àti wéèsì àkókò. Bá agogo ṣe lù lé ní lálù lọ́la, olúkálukú ní orí ọ̀fẹ́ àti wéèsì ara ẹ̀ ni. Ẹ jẹ́ máa ṣèwádìí ká mọ ohun tá à ń ṣe. Àìfẹ́ ṣèwádìí òun ló jẹ́ kí ọ̀pọ̀ èèyàn wà nínú ìgbèkùn yìí. Kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ new generation tí economy reset ò ní wáyé, tọ́ọ̀ ní mọ owó tó fẹ́ bá ṣiṣẹ́, tọ́ọ̀ sì ní mọ iye èèyàn tó wà lórí èèpẹ̀ tí a fẹ́ ṣe owó yẹn lé lórí. Onítùmọ̀ gàsárà. Òun ló jẹ́ kí n tẹnu mọ́ pé Pi Network ló ṣe fún purpose yẹn o. Lẹ́yìn Pi Network wọn ò ṣe project kankan fún. Kólúkálukú máa kàn tún ara ẹ̀. Ṣùgbọ́n àwọn tó ń fagídí ń wá gàsárà coins, àwọn ọmọ oró wa ń ta o, wọ́n máa fún yín láìpẹ́. Ṣùgbọ́n ẹ jẹ́ á fọkàn sí pé ọ̀rọ̀ Pi Network yìí òun ló tú àṣírí gbogbo ohun tó ń bẹ ní kọ̀ọ̀kọ̀. Òun ló tú àṣírí ẹ̀. Òun ló fi mọ̀ pé àwọn ìdílé kan o, àwọn ìdílé ń fi àwọn èèyàn ń ṣiṣẹ́ ẹrú. Mo ti sọ for many times. Gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe, tẹ́ bá ti kó lọ sí ṣọ́ọ̀ṣì, ṣọ́ọ̀ṣì ń deliver ẹ̀ fún Vatican ni. Torí Kánù á lọ deliver ẹ̀ fún Vatican, gbogbo branch yẹn á deliver fún Kánù. Àwọn Muslim gbogbo mosque á deliver sí Saudi, Saudi á lọ deliver sí Mecca. Dé àwọn méjèèjì á wá kó pọ̀, wọ́n á kó lọ sí wọ́n á kó gbogbo ẹ̀ lọ sí World Bank, IMF. Dé àwọn ìdílé 5 péré, àwa máa nà, àwọn á máa fi ṣe ọrọ̀. Nǹkan tó ṣe sílẹ̀, nǹkan tó torí gbé ẹ̀sìn sílẹ̀ nìyẹn, láti máa fi control, kó máa fi àwọn ènìyàn wa ṣiṣẹ́ ẹrú. Gbogbo ohun tí àwọn Ìsìláàmù bá lò, ó máa jẹ́ àwọn nǹkan tó ń ṣe láti ilẹ̀ Mẹ́kà. Àwọn ìdílé tó ń ṣe pàfúùmù ní Mẹ́kà, ní Saudi wọ́n ń ṣoríire. Àwọn ìdílé tó ń ṣe jàlámíà wọ́n ń ṣoríire. Àwọn ìdílé tó ń ṣe tẹ̀síbáwù wọ́n ń ṣoríire. Àwọn ìdílé tó ń ṣe ẹni wọn tó ń torí gbogbo nǹkan wọn ni wọ́n á ní ti Saudi ni ò ní ibi tó ń ponú dé, pàápàá jùlọ ní ìlú Ìlọrin. Èyí tí ò bá jẹ́ ti Saudi ti Mọ́kà ń bẹ̀ kì í ṣe original, níbi tí làákàyè wọn ponú dé, táyé wọn bàjẹ́ lójú ayé wọn dé. Ọrọ̀ ajé ní ń bẹ nínú àṣà àti ìṣe yín.
ọrọ̀ ajé tí inú yẹn á fi dùn tẹ́ ẹ̀ ní fi mòṣì òun ló ń bẹ nínú àṣà àti ìṣe yín tẹ́ ẹ fi ọwọ́ ara yín bàjẹ́. tí mi ń ṣe kí máa sọ lórí ọ̀rọ̀ Kwara State torí pé àwọn òpònú ló pọ̀ jù ń bẹ̀ yẹn ni òpònú pọ̀ gan seriously tí wọn ò mọ ohun tó ń ṣe. Àwọn wo pé àkókò tó máa ṣe oníbọ̀ọ́yàn tó máa fọ̀rọ̀ ẹ̀sìn darí ni àwọn tó jẹ́ afọ́jú á tún máa lagídí pẹ̀lú àwọn tó ríran. Kwara wà lára ìpínlẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ dá ní orílẹ̀-èdè Nàìjíríà. Àìsí ìlọsíwájú ń bẹ tó fi fara jẹ́ ilẹ̀ Haúsá ẹ̀sìn ló kó bá ìgbéga ayé wọn. Ẹ̀sìn ó bà ọrọ̀ ajé wọn jẹ́. Ẹ̀sìn ò jẹ́ kó mọ ìwúlò pàtàkì tí ilẹ̀ wọn jẹ́. Ẹ̀sìn ò jẹ́ kó gbé àṣà wọn lárugẹ. Bẹ́ẹ̀ àṣà wọn àti ìṣe wọn òun ló máa polongo wọn. Ibẹ̀ lọ̀rọ̀ ajé wọn wà. Ṣùgbọ́n bá a ṣe ń sọ yìí sí wọ́n á tún lọ máa di tírà lórí ara wọn láwọn òpònú tó ń lójú tó ń ríran tó ń mọ ẹni tó yẹ kó pinnu àti di tírà lé lórí. Tó ń wo ẹni tó yẹ kó ro ibi sí tójú ń dùn wọ́n. Ṣé rí ẹ lọ ṣèwádìí ohun tẹ́ ẹ gbé lọ́wọ́ kẹ́ ẹ kúrò nínú ìgbèkùn. Ẹ kàn máa gbàwẹ̀ àtàdúrà lórí pé kí ẹ lè ṣí kọ́kọ́rọ́ géètì ilé yín lásán ni o. Ẹ tún débẹ̀ máa gbàwẹ̀ àtàdúrà ilé tó yẹ kẹ́ ẹ mú kọ́kọ́rọ́ kẹ́ ẹ tì bọ̀ di padlock kẹ́ ẹ ṣí ibi tí ẹ̀sìn àbáyé yín jẹ́ dé. Kò sí nǹkan kan tó ń jẹ́ pé Ọlọ́run gbẹ̀sìn lé lọ́wọ́ o. Ènìyàn ló gbélé lọ́wọ́ fún ọrọ̀ ajé tiwọn wọ́n sì àṣìbò ẹ̀. Àwọn kinní wọ̀nyí òun làwa ń sọ fún àwọn èèyàn tó nípa ọ̀rẹ́ ni tí ẹ̀mí èṣù lò. Ẹ̀mí èṣù ló ń lò wá torí èṣù olóòtítọ́ ènìyàn ni Bishop Ajayi Crowther tí a máa gbogbo ìgbà tó bá ń wá sílé ayé a máa ti wheelbarrow lóṣòdì ni kò ní ṣoríire mọ́. Bókọ ẹyọ èèyàn kan tó ń ti wheelbarrow ní ìrìn àjò ayé òun lá jẹ́ ní gbogbo ìgbà tó bá wá òun ló kó ìran ọmọ Odùduwà sínú oko ẹrú. Òun ló bà orúkọ èṣù jẹ́. Èṣù aṣọ́gbà ni olóòótọ́ ni olùfisùn ni. Àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀ mọ̀. Àwọn òpònú wọn dẹ̀ máa pọ́n nǹkan tí ò yẹ kó pọ́nlé. Ẹlòmíì torí pé ó ti ń jẹ nípa ẹ̀sìn kò ní mọ̀ ipò àwọn gangan tẹ́ ń jẹ nípa ẹ̀sìn yẹn ẹ̀yin gangan là ń pè ní àríjẹ níbi mọ̀dàrú. Ẹ mọ̀ ó tọ́ àwọn Adébóyè Oyèdépò Odúkọ̀yà gbogbo wọn yẹn àríjẹ níbi ìmọ̀dàrú ni wọ́n olórí burúkú ayé àtọ̀run ni gbogbo wọn àti gbogbo àwọn tó wà lẹ́yìn wọn ẹni òfò ni wọ́n. Torí tó bá jẹ́ pé wọ́n rí ohun táwa rí ni àwọn ìbá ti mọ̀ ẹ́ pé òṣì ẹkún òun òṣè ìdààmú àìríjẹ àìrímu kì í ṣe ti ìran ọmọ Odùduwà kì í ṣe ti ìran wọn. Àwọn olórí burúkú tó ń lò tó fi gbé ìdààmú sínú ayé yín nìyẹn ṣùgbọ́n àwọn tó tún ní ìdààmú yìí náà àwọn náà ló tún gbé àwọn olórí burúkú wọ̀nyẹn lárugẹ. Àwọn tó ba ìlú jẹ́. Èmi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó pọ̀. Olúkálùkù ẹ lọ wádìí ohun tẹ́ gbé lọ́wọ́ o lórí ìgbà náà lẹ máa sọ ìsọkúsọ ẹ̀sìn tá a gbé lé yín lọ́wọ́ ayé yín ti palẹ̀. Ẹ̀sìn wo ló gbé lé yín lọ́wọ́ àbí àwọn onífẹ́kúfẹ́ wọ́n gbé yín lọ́wọ́ gbé yín sínú oko ẹrú wọ́n yọ ṣéènì kúrò ní ọwọ́ àti ẹsẹ̀ yín wọ́n wá kí spiritual ṣéènì wọ́n wá kì sí làákàyè yín ohun tẹ́ ẹ̀sìn jẹ́ nìyẹn. Ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí ní digital generation yìí kó yá yọ ẹ̀sìn kúrò nínú ìrìnàjò ayé ẹ̀. Bó ṣe ọmọbìnrin ló fẹ́ rí ilé ọkọ gbé tó fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ tó mọ̀ ẹ́ pé òun fẹ́ fẹ́ ọkọ kó yọ ẹ̀sìn kúrò nínú ayé ẹ̀. Bó ṣe ọmọkùnrin ló fẹ́ wúlò fún èèyàn tó fẹ́ wúlò fún ará ìlú kó yọ ẹ̀sìn kúrò nínú ayé ẹ̀. Gbogbo ẹni tó bá gbé ẹ̀sìn lórí wọ 2026 wọ́n máa dẹ́ ní àbùkù ní kò sọ́gbọ́n tó rí dá sí mọ́. Bàbá yẹn ti wó kì í ṣe pé ó ṣe ìwó ti wó for the past 3 years. Confidence yẹn wà fún èmi ipe kò sóhun kankan tẹ́ ẹ rí bò ń bẹ̀ ẹ padà ṣẹ̀sìn kẹ́yìn náà ni ẹ mọ̀ pé kì í ṣe pé mo ṣẹ̀ ń sọ gbogbo ẹ̀yin tẹ́ gbẹ̀sìn lórí. Rapture yẹn náà ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. So ọ̀pọ̀ la pè díẹ̀ láòrí
ọ̀pọ̀ yín tí ẹ ré bọ́ nínú ọkọ̀ inú àpáì nẹ́tíwọ̀kì ẹ̀sìn ló kó bàlàjì yín. Àgbẹ̀sìn léyìn lọ́wọ́ Ọlọ́run gbẹ̀sìn léyìn kọ̀ọ̀kan lọ́wọ́ o. Àwọn tó gbọ́n jù yín tó fẹ́ fi yín ṣẹrú, àwọn slave master yín, àwọn ló gbé ẹ̀sìn léyìn lọ́wọ́. Ẹ̀yin á sì ṣẹ̀sìn kú ni tẹ́ ẹ̀ bá já ara yín, kì í ṣe pé adédé sọ. Ẹ̀rọ ìgbéṣe làwa jẹ́ ní ibi tá a torí sọ òótọ́ fún yín. Ìṣọ̀kan lọmọ Odùduwà fi ń ṣàṣeyọrí. Ẹ̀sìn ló gbé ìṣọ̀kan yín tó gbé dànù. Àtìgbà tí ìṣọ̀kan ti kúrò láàrin ọmọ Odùduwà ní ọ̀fọ̀ àti ìdààmú àjálù alẹ́ ìbá àfàì tó ti ń gbùjìgbùrà ní gbogbo ilẹ̀ ọmọ Odùduwà. Àtìgbà tí ìṣọ̀kan ti kú ni. Ẹ̀sìn ló sì ń fún ìṣọ̀kan lọ́rùn pa. Àwọn ènìyàn wa ò sì kúrò nínú ìgbèkùn yìí náà. Olórí burúkú alọ́gbẹ̀sìn ìgbàgbọ́ lẹ́wọ̀n lọ́gbẹ́ láwọn òpònú tó ń ṣetán láti lọ wádìí òótọ́ kan kúrò nínú ìgbèkùn. Ẹ̀yin náà lẹ máa ṣòfúnra yín. Ẹ̀yin tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ẹ̀ gbọ́ ni. Àwa ti sọ. Àwọn tó gbọ́ wọn máa dunnú náà ni. Àwọn tó gbọ́ wọn máa mọ̀ ẹ́pọ́n kúrò nínú ìgbèkùn ni. Àwọn tó gbọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí. Àwọn náà ló ń pè ní ṣúsíwọ̀n. Ọ̀pọ̀ la pè díẹ̀ láòrí. Ìṣọwọ́ yín láṣèdájọ́ fólúkálukú. Wọ́n máa tàn yín pé tọ̀yìn tẹ́ bá lọ sínú kínní ẹ máa rí dáríjì ẹ̀ṣẹ̀. Kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sóhun tó ń jẹ́ dáríjì ẹ̀ṣẹ̀, ìwọ ni kó máa gbẹ̀ṣẹ̀. Má ṣe kà ní. Tó bá ti ṣe kà pé àlọ nìyẹn àbọ̀ ẹ̀ ń bọ̀. Má bo sábẹ́ ẹ̀sìn ṣeṣẹ́ ibi mọ́. Ìdààmú òun ọ̀fọ̀ òun náà ló máa padà yọrí sí. Ẹ máa tún padà fọjọ́ alẹ́ yín sunkún ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣeṣẹ́ ibi tẹ́ ń lọ sílé ìjọsìn lọ ń tọrọ ìdáríjì. Wọ́n ẹ̀tàn jẹ lásán ni, kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀tàn jẹ lásán. Ohun tó bá ṣe ni wàá gbà. Ìwọ ni kó má dáwọ́ léṣẹ́ ibi. Kò sẹ́ni tó fẹ́ ṣeṣẹ́ ibi tí ẹ̀rí ọkàn ẹ ò ní sọ fún. Gbogbo ìṣẹ̀dá tó bá ti mọ̀ ẹ́ pé ò ń ṣe ìwà ìdá, ẹ̀rí ọkàn ẹ ò kì í bá yín sọ̀rọ̀. Mọ̀ ẹ́ pé o ti kú. Ẹ̀mí Ọlọ́run ò sí nínú ayé ẹ. Ẹ̀rí ọkàn ṣe pàtàkì. A máa tọ́ ara wa. Wàá lọ báyàwó ọmọ ìjọ ẹ sùn. Wàá lọ Jésù dáríjì ẹ lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ kàn máa parọ́. Àfá ayọ̀ oko mọ́ ìyàwó ọmọ ilé kéwú. A máa parọ́ pé ẹ̀sìn. Pé òun á ka túrà kan, òun á fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn òpònú sẹ̀tà àwọn wèrè. Kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Má dáwọ́lé ní. Tó bá ti dáwọ́lé ojú ẹ̀ á rí nǹkan tó dáwọ́lé. Ìwọ ni kó máa ṣeṣẹ́ ibi. Kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Mo sọ ní kí n sọ yìí lọ́sàn-án yìí ni.